ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ báyìí o bàbá Adebayo tún ti jáde pẹ̀lú àwọn ìran tó lágbára lórí ọ̀rọ̀ Trump Tinubu àti Remi Tinubu ṣé a mọ̀ pé lópin ọ̀sẹ̀ yìí Trump ó pe Remi Tinubu tó pe orúkọ ẹ̀ tó ní one of respected woman this that bàbá Adebayo ní àwọn ọ̀rọ̀ yìí ká fúnra o pé ọ̀rọ̀ yìí ìgẹ́ta sí bíi pé ó ní ṣe láti Tinubu àti Trump wọ́n ní ọ̀rọ̀ yìí gan ló tún máa ń ran election lọ pé ọ̀rọ̀ yìí ó dàbí ọmọ náà làárọ̀ síná ni o ó má di pé Trump gangan ló máa kún Tinubu lọ́wọ́ láti win election 2027 ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí tó wá deep gan o 2027 ò tí ì dé ọ̀rọ̀ Fúlàní láyé ń sọ bọ̀ wọ́n ní ọ̀rọ̀ election 2027 gan àwọn rí inú ẹ̀mí pé ó dàbí pé Tinubu gan ó ti gba gbogbo ògo báyìí o torí eléyìí ó deep gan. This is CrossBlogXTv, don't forget to subscribe, like and share torí bàbá Adebayo bọ́n ṣe mú wá ní gbígbóná òun náà bẹ́ẹ̀ náà láyé mọ́ wa fún yín please ẹ jẹ́ àjọgbọ́. ẹ wo kí kankan ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Something happened this week that we just finished. láàárín àwọn èèyàn. Among people. àárín àwọn èèyàn. Among people. Amẹ́ríkà máa ń ṣe kankan lọ́dọọdún. America might do something once in a year. bí èrò ṣe pọ̀ tó. Many wọ́n as ní the over 4,000 people. Over 4,000 people. Donald Trump wà ń bẹ̀. Donald Trump was there. kò rí orúkọ kankan pè. Would not say any name to call. orúkọ ìyàwó president yìí ló pè bẹ́ẹ̀. He only recognized the name of the wife of your president. ó hànà ẹ̀. He honored her. ó pọ́nlé. He honored her. ó wá wọnú ẹ̀mí. And I entered into the spirit realm. ó wọnú ẹ̀mí di Donald I Trump. entered into the spirit realm with Donald Trump. Olúwa ní ọmọ mi. The Lord said, my son, ẹ máa múra sọ̀rọ̀ ara yín gan. take charge of your life. yóò ṣojú kòkòrò sí. You want to be greedy towards Obi. you. Let me tell you something. Yes, Uncle Fuyin. ìfihàn alárekereke sí arekereke nọmba. Someone that is deceitful, see under deceitful person, ó máa manifest gan láàrin ara wọn. they will manifest among themselves. ọgbọ́n ju ọgbọ́n lọ. Wisdom is greater than wisdom. Praise the Lord. Hallelujah. ó sọ nǹkan bí fún yín. I said something here. Olúwa sọ fún mi pé. So the Lord told me that ọmọ náà là rán sí ná. there's the son of fire that you send to fire. ọmọ náà la máa ṣe kí ni. The son of fire you send to fire. ẹ understand kan yẹn. You don't understand the meaning of that statement. pé ẹ wo bí sà. Look here, sir. iná juná lọ ní. Fire is more than, the intensity of fire is more than another one. táwọn Fúlàní bá láwọn gbọ́gbọ́n òṣèlú. If the Fulani say they are wise when it comes to politics, abẹ́ ẹsẹ̀ president yín ló wà. whatever wisdom they think that they have is still under the feet of your president. jẹ́rí orí bẹ́ẹ̀dì ẹ̀ ìwé òṣèlú ló kó síbẹ̀. You see, his beds are made with books, textbooks of politics. ẹ̀sà orí bẹ́ẹ̀dì ẹ̀ His beds ìwé òṣèlú. are made with books, textbooks of politics. ó ní ti UK lọ́wọ́. He has that of UK. ó ní ti Amẹ́ríkà He lọ́wọ́. has that of America. ó ní ti gbogbo Europe He has that lọ́wọ́. of Europe. ó ní ti gbogbo Áfíríkà He has that of lọ́wọ́. all Africa. ẹ̀sà ọ̀rá system tó ń lò ń gbà yẹn kọ́ ló fẹ́ lò báyìí o. Is the system, he is not the system he used then that he wants to use now. electoral kìíní. eléyìí tó ń sọkọ yẹn o wọ́n fi rú wọn lójú ni o. ẹskísà tactics yẹn ti wà ńlẹ̀. The tactics ẹ is jẹ́ going kó to máa use. sọ̀rọ̀ lórí yẹn. ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ lórí yẹn. He just push transmitting election results to them. dádì o pé mo tiẹ̀ dìyín mú ẹ máa fún mi lówó láàárọ̀ yìí. ó dìyín mú o you must be received Amen. this week. Amen. You hear me? Amen. In the mighty name of Jesus. Amen. bá ti rówó ni máa ń sọ òyìnbó. bọ́dá ó ti win wọn already. He has already won. bọ́dá Ọlọ́run sọ fún mi pé God told me that. ẹ gbọ́ o Hear me well. ó lọ́mọ mi Said my son,
ó ní sọ mọ̀ pé. Said, do you know that? tẹ́ ẹ bá bá mi rìn ní pípé. If you walk with me in perfection, èmi Ọlọ́run wọ́n bá yín rìn ní pípé. I, God, will walk with you in a perfect Ọlọ́mọ way. mi, Said, ó my ní sọ tó son, mọ̀ pé tẹ́ ẹ bá bá mi rìn ní wíwọ́. if you walk with you in a forward way, wíwọ́ náà lòun ó fi bá yín rìn o. also I'll relate with you in a forward way. ó ní sọ oríbò tó ń bọ̀ yìí. So you see that election that is coming? wíwọ́ lòun máa lò fún wọn. That is going to use the forward way for them. ó ní wíwọ́ máa ṣẹ́gun wíwọ́ o. The forward will overcome forward. ó lẹ́ni tó wà ń bẹ̀ yìí. So the person that is there wíwọ́ ni o. is forward, not straightforward. ó ló ti ṣẹ́gun wọn o. He said he has conquered them. ó ní sọ electoral vote tó ń pariwo yẹn. You see that he don't want electoral- he don't want no be transfer. bó lẹ tún gbé mi lọ yẹn. what is the wait. no be real time the name of INEC. sir àmúpìtàn tí wọ́n sọ pé wọ́n fẹ́ ń bẹ̀ yìí wọ́n ti parí iṣẹ́ sà. kárì wọ́n ti parí iṣẹ́ wọ́n ti gbowó wọ́n ti deliver. ẹ wo bí sà Ọlọ́run sọ fún mi kẹ́tẹ́kẹ́tẹ́ sà. God told me clearly. Said, my son. mo ti sọ fún ẹ mo tún sọ fún ẹ ẹ ò ní gbúrò Fúlàní mọ́. He said, I've told you and I'm telling you again, you will not hear of the Fulanis anymore. tó bá wá parí iṣẹ́ yẹn. When he finished that work, ẹ má jẹ́ ń parí ẹ̀ fún yín. don't let me finish it for you. Olúwa ní tí Tinubu bá parí iṣẹ́ tó ń ṣe lọ. Let me finish that work that he's doing. òun Ọlọ́run ọ̀run. That he, God of heaven, wọ́n wá jẹ́wọ́ ara òun fún. will not prove himself for him. ọmọ mi. Said, my son. ìjìnlẹ̀ ni Ọlọ́run o. God is a deep mystery. àwa ti mọ ohun tí wọ́n ò mọ̀. We've known what they don't know. ẹ wo bí sà. Look here. kò sí rẹ́gísítà tí kù. There's no register for Tiku. Olúwa ló sọ fún mi The bẹ́ẹ̀. Lord told me like that. ó lọ̀gá kan. Where's the boss? ọ̀gá yẹn ti tilẹ̀kùn ẹ̀ ti pẹ́ sà. That his boss has shut his door for a long time. ẹ In the spirit sà realm. wọ́n ti fi rúbọ fún ayé. They already use him as a sacrifice for the world. ipò tó ń wà yẹn. That position he's aiming for. kó tó wọnú òṣèlú náà ti gbà lọ́wọ́ ẹ̀. Before he entered into politics, they've already taken it away from him. ẹ wo sà. Look here. ṣé gbọ́ Yorùbá. ayé jìn o. The world is deep. bọ́dà ẹ̀yin kan lajú lẹ́ni o. àwọn kan lójú jù yín lọ wọ́n tún ní kọjá tinú. ẹ̀yin jókòó ń bí tàbí nítọjọ́ orí ẹ̀ jù mí lọ o. ẹ lọ máa wá sọ́fà yín ní Ládìpọ̀ ó ìwà bẹ́ẹ̀ máa rí Tòkunbọ̀rà. èwo ló ń ranjú bí ìtàjẹ́ ó dẹ̀ lójú ọ̀hún ṣe ló ràn kó. mo rẹ́ àṣẹ jáde. Send for the authority. ọ̀sẹ̀ yìí sà. This week. ọ̀sẹ̀ yìí. This week. ògo máa fa ògo ẹ̀ dìde. Àmín. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.